màmá wa Ṣàjẹ́ màmá dada so ngbà tí madam Ṣàjẹ́ dé ní ọjọ́ kejì tí mo fẹ́ kí wọn bọ́n èdè mo fẹ́ kí wọn madam Ṣàjẹ́ dẹ̀ bọ́ sílẹ̀ nu mọ́tò madam Ṣàjẹ́ wá bínú bí abiyamọ pé irú òṣì wo ló ń bá kiri ìgbérawọ́ gáwo ló bà lé ẹ kí ló ṣe ẹ́ tí ò ṣèyàn kan rí kí ló fẹ́ dà nílé ayé ẹ àtijọ́ tó ti dáyé ṣe bí mọ́tò tó ń gbé kiri náà ni àbò ní nǹkan kan míì tó ń gbé kiri nílé ayé ẹ ilé tá a dúró síwájú ẹ yìí mo rò ẹ pin o ò lè kọ́rú ẹ wọ́n kúkú wà láyé wọ́n dẹ̀ bí títí wọn. wọ́n wà láyé wọ́n dẹ̀ bí títí wọn inú mi dẹ̀ gùn wípé wọ́n wà láyé ẹ̀mí wọn dẹ̀ gùn ẹ̀mí tiwa náà gùn. wọ́n sọ̀rọ̀ yẹn tó pọ̀ gẹ́gẹ́ bí abiyamọ. ẹ̀yin èèyàn wa kí ló tún ṣẹlẹ̀ báyìí gẹ́gẹ́ bí Lizzy Anjorin bí ó ṣe sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ọ̀rọ̀ nǹkan tí ìyá Ṣàjẹ́ tí ó sọ sí òun tí òun ò ní gbàgbé láyé àti láyé àti wípé òun ò sì ní dáríjì ó ní ọ̀rọ̀ náà òun yóò sọ níbi ó sọ̀rọ̀ gidi gan ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká wò ó. mi mọ nǹkan tí PM production manager ṣe fún ọ ọ̀rọ̀ yẹn pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ lè jáde lójú mi lọ́jọ́ yẹn ẹ̀jẹ̀ máa jáde. ó ní bàbá kan àlọ́ àjùdù ní lábẹ́kúta gbogbo àwọn onítíátà ló mọ̀ tí n bá parọ́ kí wọ́n pè lálẹ́ pé mo purọ́ mo madam Ṣàjẹ́ àmọ́ mi ò fi bínú ṣé ìyá tó bí mi ò sọ jù bẹ́ẹ̀ lọ sí mi rí mi ò lè bínú. ọ̀rọ̀ yẹn pọ̀ kódà ọ̀rọ̀ abiyamọ tí màámi madam Ṣàjẹ́ sọ sí mi lọ́jọ́ yẹn mi ìpray kan sọ fún ọ̀tá mi àlọ́ àjùdù ni pé ìyá wa ṣé Lizzy ṣẹ́yìn ti tẹ́lẹ̀ ni wọ́n ń fáyà ọ̀rọ̀ yẹn lọ ni non-stop on fáyà sọ̀rọ̀ gan àmọ́ lọ́jọ́ yẹn ọ̀rọ̀ yẹn lè dùn mí wàláì ọ̀rọ̀ abiyamọ ni torí wípé ní ọjọ́ yẹn gbogbo system mi dàrú ara nǹkan tó ń sọ lọ́jọ́ yẹn tó dùn mí jù màmá mi lè sọ òun náà ni wípé àwọn rò mí pin pé ilé ta lọ ṣiṣẹ́ níwájú ẹ̀ pé mi ò lè kọrú ẹ̀ pé so kí ni ìgbéraga kí ló ṣì tọ́ta mi ń bá ká pé ṣé gbogbo nǹkan tí mo ní láyé mi ṣojú mọ́tò tí mo gbélé yìí lọ ọ̀rọ̀ yẹn pọ̀ gan gbọ́ ọ̀rọ̀ abiyamọ ni abiyamọ tòótọ́ ni màmá ṣẹ́rígbà mi wà tí màmá mi bá wà láyé màmá mi náà lè sọ náà tí n bá dẹ̀ parọ́ fún wọn kí wọ́n jáde àdàbí lèmi máa ń bá dìrì